Assalamu alaikum to the entire Muslim community of Osun State and Nigeria at large. I am your governor of Osun State, Senator Asiwaju Ademola Adeleke. We thank Almighty Allah for the successful conclusion of the Ramadan fasting. I pray Allah accept our prayers and fasting as an act of worship. I wish you happy Eid al-Fitr celebration. Please stay safe and enjoy. I love you, my people. Barikali Salah. Ẹ jọ̀wọ́ subscribe sórí YouTube wa kẹ́ ẹ lè máa gbádùn wa sí Ìmọ́lẹ̀ TV Yorùbá. Ìmọ́lẹ̀ Radio and TV online delight magazine Yorùbá newspaper. Ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun. Documentary, award making, jingle and music production, digital printing, photo and videos, event planner and master of ceremony, CD and DVD, mass doubling, general contractor. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́. Ayẹyẹ òkú àgbà, ayẹyẹ ìṣílẹ̀, ìgbéyàwó, ọjọ́ ìbí, ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà. Tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo. Bí o kò bá jìnnà ilá kì í kò ẹ kò sí. Ìkànnì Ìmọ́lẹ̀ Radio and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ. Kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀. Ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa. Ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára. 08036956116. Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook, YouTube